ní ọjọ́ tèmi tíru K1 bá ń lọ sí airport ó ti tó kán máa tẹ́rẹ́ drug fún K1 nítorí K1 tẹ́ ń wò yẹn odidi ànábì kan lè kò kí ń ṣọlọ́run so a lè expect kó perfect. mo kàn fẹ́ kí Dami mọ̀ wípé àmì tí Gistlover fi sí bàbá ẹ̀ lára ìyẹn bàbá tiwa ní some weeks ago tó join Gistlover àmì yẹn ló ti ń germinate tó rí yẹn. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ lórí ọmọ arákùnrin tí a ń pè ní K1 the ultimate bí ó ṣe dragi bàbá rẹ̀ ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Nínú ọ̀rọ̀ rẹ̀ Lizzy Anjorin ó tún sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ plane kò ṣe plane, ọ̀rọ̀ airport kò ṣe airport, tí wọ́n fẹ́ fi aeroplane tí wọ́n fẹ́ fi gbá arákùnrin tí a ń pè ní K1 the ultimate. Ó tún sọ̀rọ̀ lórí bí bàbá náà bí ó ṣe ṣe apology message, bí ó ṣe ṣe apology video. Nínú fídíò náà ó sọ̀rọ̀ gidi gan. Ẹ jẹ́ ká wo nǹkan tí arábìnrin yìí ó ní láti sọ nípa Dami ọmọ K1 the ultimate àti nǹkan tó ní láti sọ lórí bàbá rẹ̀ gangan tó jẹ́ K1 the ultimate. Ẹ jẹ́ ká wo fídíò náà. mo wá rí yẹ ṣé orí the last time tí Gistlover wá fún bàbá wa ìyẹn dádì ẹ energy tó lò nísìn tó bá lò nígbà yẹn ṣé orí ọmọ tó jojú bàbá ẹ yẹn ẹ̀rù máa bá àti jojú bàbá ẹ. ẹ̀ṣẹ̀ ò kí ń dédé ṣẹ́ o. ẹ gbọ́ mi ẹ̀ṣẹ̀ ò kí ń dédé ṣẹ́. Alhaji Wasiu is about almost 70 years. I don't expect someone like him to be taking alcohol. Bóyá alcohol wà ńbẹ̀ àbí kò sí ńbẹ̀. But if you ask me, I will tell you pé mo doubt bóyá alcohol wà ńbẹ̀. Ṣùgbọ́n Dami nígbà tí Gistlover tó wọ́ bàbá ẹ̀ ṣé o rọ́mọ tó padà wọ́ bàbá ẹ̀ ó ń wù ẹ́. Ó ń wù ẹ́. By the time tó máa rí bàbá ẹ̀ pilot yẹn wá bẹ̀ sí ní gbèjà ẹ̀ tòró ń rí ẹ̀. Dami, let this serve as a lesson. Kò sí nǹkan kan tó lè máa ṣẹlẹ̀ pẹ̀ láàrin ìwọ àti bàbá ẹ̀. Bàbá ẹ̀ ò bá wà ń bẹ̀ fún ẹ kò bá má sí ń bẹ̀ fún ẹ. Bàbá ẹ̀ ti lò gba títí ẹ̀. He is a strong man at 70. He's a strong man. Bàbá ẹ̀ ti lò gba títí ẹ̀ ó ti ń lọ. Orúkọ tí ayé bá bẹ́ẹ̀ pé tó o bá ti join wọn orúkọ tá a máa pè mọ́ ẹnìyẹn. Orúkọ tá a máa pè. Mo wo èjì pilot yẹn. Tó bá jẹ́ pé ọmọ Yíbò ni pilot yẹn kò ní dùn mí. Tó bá jẹ́ ọmọ Haúsá ni kò ní dùn mí. Àmọ́ torí pé ọmọ yẹn jẹ́ Yorùbá ó dùn mọ́ mi nínú. Ìyẹn pilot yẹn ó dùn mọ́ mi nínú pé Yorùbá ni. Ìdí tó ṣe dùn mọ́ mi nínú pé Yorùbá ni wípé tó bá dé ní hospital tí Yorùbá bá fẹ́ attend sí ẹ gẹ́gẹ́ bí doctor àfi kó o pe babaláwo tó ń woṣẹ́ fún ẹ, àfi kó o pa láàfáà tó ń woṣẹ́ fún ẹ, àfi kó o pe pastor tó ń woṣẹ́ fún ẹ. Point of correction, we are not talking about law is law. I am talking to Dami. Ṣé ọ̀pẹ́ nǹkan ti ṣorí burúkú nínú ayé kò lè dáa fún yín mọ́ tọmọtọmọ yín. Ṣorí àwọn ọ̀ṣẹ̀dá kan wà kò dáa fún wọn lénìí bó máa dáa fún wọn lọ́la. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní society ó ní bọ́yẹ máa sọ̀rọ̀ because wọ́n prepare ara wọn lẹ̀ wọ́n dẹ̀ prepare ọmọ wọn sílẹ̀. Bọ̀ ṣorí ẹ̀yin kan wà ẹ lè jẹ́ èèyàn àwọn ọmọ yín ò lè jẹ́ èèyàn so ẹ máa feel àwọn ọmọ yín pẹ̀lú negativities ni. Ó ti yín. So Dami, I just want to let you know that your father is a strong man. He has done so well for himself.
Like me, I look up to him. I look up to him. His personal life has nothing to do with my life. The successful side of his life is part of things someone like me that I appreciate. He's almost 70 years of age and he's still standing, singing, and he still, receive multiple shows per day. He can be in Ijesha ago meji oru. He will be in Ondo ago kan oru. He will be in Lagos. Láàárọ̀, singing. Your father really inspired me. But I want you to know, Danny, that 4 weeks ago, nígbà tí Gistlover bẹ́ẹ̀ tí ní rún bàbá ẹ̀, tó o bá jáde, tó o bá fún Gistlover jẹ, ọmọ pilot ni ò ní treat bàbá ẹ̀ bẹ́ẹ̀. Maybe wọ́n gbé ọtí o, maybe wọ́n gbé ògógóró, àbí omi ni wọ́n gbé o. I don't know and I don't want to know. I understand the fact that K1 has tendered apology. But I want everybody on a particular seat today, as a minister, as a governor, as a chairman local government, always remember people that supported you to be where you are today. As a minister, as a commissioner, as a senate, as a governor, as a president, always remember people that worked for you. If Wasiu Ayinde betrayed APC, maybe Minister of Aviation of today may not be there. Maybe he will be here. Maybe he will be in a better place. But there is no how we will write a story of the current Minister of Aviation that we will not write Wasiu Ayinde, because of his support for the party that appointed you guys. So thank God that Alhaji Wasiu Ayinde has tendered an apology letter. And thanks to the Minister of Aviation, thanks to everybody, and thanks to Dami Masha. So thanks to everybody. So ẹ jẹ́ kí a lọ. Mo fẹ́ gbé àwọn fídíò kan wá. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ show wa. What tí mo kàn fẹ́ sọ nìyẹn. What tí mo fẹ́ sọ nìyẹn. Ngbà tí Gistlover bú bàbá ẹ̀. Ó tẹ̀lé Gistlover, ó fún bàbá ẹ̀ lẹ́gba. Àwọn tó dẹ̀ wà lórí Gistlover, wọ́n padà rí dádì ẹ̀, wọ́n bẹ̀ fún lẹ́gba. Social media deep gan. Pẹ̀lẹ́ darling mi. Pẹ̀lẹ́ ọkọ mi. Ìyábọ̀ bóde o. Ìyábọ̀ bóde o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bí a kò bá ń pa fún àná. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó, ó ti bẹ̀rẹ̀ òṣì ẹ̀. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ very dark man àti Ìyábọ̀. Ṣé rí gbogbo àwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó